ayé ìfẹ́ tí a rò pé yóò dùn lédi ohun tó máa dùn wá. ìyàwó dájú ta ni mo gbọ́dọ̀ gbàgbọ́. mo fi ọkàn mi fúnra mo fi ìfẹ́ mi fúnra mo rò pé ìwọ nìkan ni ayé mi ó fi parí sí. ọ̀rọ̀ burúkú ló ń sọ ń bẹ̀ yẹn kì í ṣe ohun tó lè máa sọ tó máa sọ táriwo á máa pọ̀ náà. a ní pásítọ̀ Kàsálà mo fẹ́ pa ìyá ọkọ mi mo fẹ́ jẹ́ kó gúnyán láyé báyìí kó lọ gbòòrò mo fẹ́ kó tẹ̀bà ní ayé báyìí kó lọ jẹ lálọ́run sí. ẹni fòrò kí ló lè tó yẹn kí lẹjọ bára yín fà kí ló fà á kí lè tó ṣe fẹ́ pàṣọ jẹ́wúrẹ́ ni. òun ló ń kọ́ ọkọ mi bí wọ́n ṣe ń yun àlè. evidence ẹ̀dà torí ní táìmù tí a wáyé wọ́n lè bá tiẹ̀ jẹ́ evidence ẹ̀dà. evidence mi náà rèé. mọ́mí ṣé kò sí wàhálà ṣé kò sí problem mo lérò pé kò ṣètò owó lẹ ṣe pẹ̀lú. wàhálà wà tó wọ́n kò sí wàhálà mò ń parọ́ ni wàhálà wà gidi tí tó bá ti sí ilé tọ́pẹ́ tó pé ìyàwó ẹ̀yìn kì í ṣọmọ gidi o kò sọmọ gidi kankan ní ara rárá tó bá ti sí ilé báyìí oúnjẹ kò ní dáná oúnjẹ fún mi ládùúrò mi tó yẹ ṣe máa gbé àbọ̀ lọ máa róúnjẹ jẹ níta kò ní dáná oúnjẹ kò mọ̀jú kó tẹ̀ kànáà ó tètè. Akeem babe. abẹ́ta kò lọ́wọ́ obìnrin mi báyìí láti fẹ́ mi ò tiẹ̀ lè gba gbogbo rubbish tó bá mi dánwò nílé yìí rárá mọ́ má lọ fọ́bìnrin mi o. èmi náà tí ń wò kó tẹ́lẹ̀ pé nǹkan tí mo lè ṣe nìyẹn kí n wá obìnrin mi fún wa. pé kò tiẹ̀ yé kò pa ọ̀rọ̀ ò tiẹ̀ yé mi nílé rárá ọlọ́fẹ́ lómi ló máa bẹ́ta o wá wá pìsì nílé yìí. kò dàbí ohun tí mo rò èyí dídán lẹ́rù rẹ̀ rí ṣùgbọ́n inú lẹ́kùn fọ́ àṣírí kí ni mo ṣe tí mo fi dé ibi yìí ìfẹ́ mi sunkún lọ́kàn mi bí mo bá sọ̀rọ̀ wàhálà ní bí mo bá dákẹ́ inú mi ń jó. ìyàwó dájú ìyàwó dájú ká ló mọ ohun tó wà lọ́kàn rẹ̀ ìyàwó dájú ìfẹ́ di o. evidence mi. ọmọ tó ṣẹlẹ̀ mi kì í pààyàn ṣùgbọ́n mo lè gbéṣẹ́ ńlá lé wọn lọ́wọ́ mo lè rán wọn níṣẹ́ tàbí àmọ̀ kí n rán ọmọ ẹni mo lè ní kán lọ kán má dé àbí orí kò yẹ ṣé orí táàmù tí a wà ẹ báyìí wọ́n lè pa ọ̀ràn ọmọ níṣẹ́ fàyàtì àwa wà níbẹ̀ nígbà tí wọ́n fàyàtì lọ́jọ́ kìíní àná ìgbà tí Mósè jagun ọmọ borí owó àránṣẹ́ sí nígbà tí wọ́n pín òkun pa sí méjì a wà níbẹ̀ Méṣákì àti Ábẹ́dínégò nígbà tí wọ́n jà àwa la parí ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìgbà tó ń fẹ́ jagun Sódómù àti Gòmárà àwa náà la wà níbẹ̀ kò sí ní tí a lè ṣe ṣùgbọ́n mi ò lè pààyàn bọ́ mo lè jẹ́ kó lọ kó má dé àǹtí mi ṣe ń gbọ́ mi ní táàmù tí a wà ẹ báyìí a máa rán wọn níṣẹ́ tàbí àmọ̀ kí n rán ọmọ ẹni ni wọ́n á lọ wọn ní dé. kí la máa nídìí báyìí kí ni nǹkan kí làwọn nǹkan tá máa nídìí tó fi máa lọ tí wọn ò ní dé. ayé yẹn dá àǹtí mi ṣe ní táàmù tí a wà ẹ báyìí ẹ mọ tẹ́ ẹ ṣe fún mi ẹ farun àbíyamọ́ mi yẹn wá bá mi. wọn la máa mèsì papọ̀ mọ́ èdì tẹ́ bá tẹ wọ́n ń bọ̀ lọ́jọ́ láti fẹ́ ṣiṣẹ́ náà ẹ rà kó bàdà bá 15 tìrì ẹ rà dání wọn la mèsì papọ̀ pẹ̀lú ìrèpè wọn lè fi sínú oúnjẹ fún wọn. ṣe ní táàmù tí a wà tí wọ́n bá ti gbé kinní yẹn hánu tán ẹ rí i pé wọ́n máa daṣẹ́ àgẹ̀rẹ̀ wọnú ayé wọn á bàjẹ́ sí èkìní wọ́n gbọ̀rún lọ nìyẹn ó dàbọ̀ fún wọn láì fún wọn nìyẹn. ọ̀rọ̀ mi ò yé yín báyẹn ṣé ọ̀rọ̀ mi ti yé yín báyẹn. ṣé ti bá mu wá ṣé kò wá ní àfẹ́ ti yá mi. kò lè àfẹ́ ti mọ́ mi yín ṣùgbọ́n wọ́n kàn máa ya wèrè ọdún méje péré ni kò lọ́fà. ọdún méje péré ọdún méje yẹn lásán ó ti ṣó history pàtìjà wèrè rí nínú fámìlì wa. ẹ ṣàbíamọ gidi. ok ìyá ọkọ ọlọ́kọ ni kó kú abiyamọ gidi ẹ̀yin nígbà tí ẹ̀yin fẹ́ padà nìyẹn. ọkọ mi ṣẹ̀ mí tí ò bá ṣẹ̀ mí mi ní fẹ́ pa. ok àǹtí mi ṣe mọ̀ pé ẹ̀yin lẹ máa padà gé mi tí ìyá ọkọ bá ti kú tán ìyá yín máa ya wèrè ọdún méje ẹ máa rìn túbọ̀ mọ́ mi yẹn padà bí MTN line àbí Glo ó lè jẹ́ tẹ̀ tẹ́ bá ti dùn padà àwọn ti ya wèrè nìyẹn bọ̀ ìyá ọkọ yín ti kú ẹ̀yin lẹ máa padà gbádùn mọ́ mi yín láti mọ́ mi yín ló máa kù sílé ayé ó máa kẹ̀yìn àti wọn ẹ fi ìyá yẹn lẹ̀ ẹ jẹ́ kó kúkú kí mọ́ mi yín ya wèrè ẹ fi wọ́n lẹ̀. irọ́ o. ẹ fẹ́ bẹ́ẹ̀. irọ́ o yẹn ò possible o. ok kí ni ká ṣe àǹtí mi wọ́n á daṣẹ́ àgẹ̀rẹ̀ wọnú ìgbésí ayé ìyá ọkọ yẹn á jáde láyé sí ètí àwọn wọ̀rí ẹ dáṣẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ ti gbéṣẹ́ lé mi lọ́wọ́ àǹtí mi ò ní mi ní ṣọ́ọ̀bù mọ́ ẹ kóra kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là. ṣe ara kan gáàsì àmì ní tàbí tí mo wà yẹn àǹtí mi ṣe tàbí tí mo wà ìgbésí ayé ọ̀dájú ni mo fẹ́ máa gbé láàfin parí nìyẹn gbàmílẹ̀ mọ́ mi máa fi yàwó rẹ̀ ó ìṣì wèrè yẹn ẹ̀yin yẹn plan yẹn ìyá yín máa wà ní ayé fún 7 years yẹn máa padà gbà yá yín padà mọ́mì yẹn máa kú
ẹ̀mí mi tún fi pé kí n ṣe ìjìmá ìdí mi máa tún bá yín sọ̀rọ̀ ó rí voice ilé tí mo ń lò yìí wọ́n ní mo fi ń ṣèkà voice yìí ó ti wà dípò tí ṣe ìjì ó ní mo fi ń ṣèkà ṣẹ́rí gbèsè ayé tó kù fún fẹ́ máa gbé yìí àǹtí mi ìgbésí ayé ọ̀dájú ni láàfin yẹn máa kọ́ parí tí wọ́n máa kú ẹ̀yin máa kú ẹ̀yin ronú sí mo fún yín 2 seconds ẹ fi ronú sí. ó dà mo ti gbọ́ ó yá mi ì mind kíyà mi ya wèrè. ok kí mọ́mì yín yá wèrè. a ní mi ì mind kí mọ́mì mi ya wèrè. kí mọ́mì yín yá wèrè àbí. bẹ́ẹ̀ni pásítọ̀ Kasala Ọlọ́run á fún yín ṣe. Ọlọ́run á fún mi ṣe. Ọlọ́run á fún yín ṣe. láti ya mọ́mì yín ní wèrè. ọdún méje péré náà ni ẹ wo pásítọ̀ Kasala ẹ máa bá ṣẹlẹ̀. ok kò sí wàhálà Ọlọ́run á fún mi ṣe láti ya mọ́mì yín ní wèrè. Ọlọ́run á fún mi ṣe láti ya mọ́mì yín ní wèrè. ẹ̀yin mà tún dájú láyé o kí tún pa mọ́mì yín kọ́lọ́run tó fún mi ṣe. mo gbọ́ yín wọ́n tí mi. ọmọ lédi tó ń lọ yẹn. wọ́n fẹ́ ya mọ́mì wọn ní wèrè kọ́ pàyà ọkọ wọn ní o. gbogbo ẹ̀ pátápátá ni wèrè gbọ́. ẹ̀yin náà ń gbọ́ sí. Ọlọ́run á dúró tì ẹ̀yin náà. kí ni kí n wá ṣe fún yín báyìí. ṣe bó ti ṣe wà yẹn mo gbọ́ yín. ó ti wù mí kí n fẹ́ ọkọ ẹ̀ tíkẹ́tíkẹ́ kí lè lè bá mi ṣe ṣe ẹ gbàdúrà fún mi kí n rọ́kọ yẹn fẹ́. kí n gbàdúrà fún yín kẹ́rí ọkọ yẹn fẹ́ gbogbo ogun kọ́ ló ní ìdàdúrà àmọ́dàmí bó ṣe wà yẹn ṣùgbọ́n ẹ̀mọ̀ ya ọkọ wọn ẹ mọ́lé wọn ó parí ẹ dá ṣàgẹ̀rẹ̀ wọ́bẹ̀ kẹ́ lọ sọ fún ọgbọ́n nǹkan tó dún irin níbí ẹ dá lòdù ẹ̀ fún wọn àṣírí tú nìyẹn o fẹ́ yín gbé láyé yín nìyẹn ẹ̀yin ẹ di fún lọ́sọ̀ ẹ̀fún má di ọ̀sọ̀ ẹ̀wọ̀ ẹ̀fún nìyẹn tí ogun ò bá ti rí nínú ẹbí yẹn kó tó di ọjọ́ mẹ́ta ẹlọ́lọ́run ò pè mí ẹ máa lọ bẹ̀ ẹ lọ sọ fún wọn ẹ̀yin ẹ̀kọ́ dá ṣàgẹ̀rẹ̀ wọnú ẹbí yẹn tí ẹ bá ti débẹ̀ tẹ bá ti dá ṣàgẹ̀rẹ̀ wọ́bẹ̀ àǹtí mi á pẹ́ tí kí ni mo sọ fún yín mi gbọ́ á pẹ́ tí ẹ máa lọ bẹ̀ ẹ lọ dá ṣàgẹ̀rẹ̀ wọ́bẹ̀ àṣírí tú nìyẹn. Pásítọ̀ Kasala mo ń gbọ́ yín. àkóbá àdábá tẹ fẹ́ ṣe fún ó máa jẹ́. kò lè jẹ́ fèkì ni mí. ṣọlọ́wọ́ pẹ́ yín ni. èmi sọ fún yín pọ́lọ́run pè mí àǹtí mi ṣe lè kìsì mí kẹ́ tó máa lọ. ẹ wò ó jẹ́ kí n máa lọ. ẹ ti fẹ́ lọ tún wọn láṣìírí níbẹ̀ ṣàkàtà para aláwa o ẹlọ́run ò pè mí òun àǹtí mi èmi náà pè ní Pásítọ̀ Kasala fámọlẹ́kùn tí etí ògbólógún jẹ́gun kẹrù ológun jẹ́gun kẹrù ológun níbi tó ti rógun àwọn aṣẹ́gun nígbà táwọn agbógun wọn lójú àlá agbógun dé agbógun mi ò gbólógun náà nígbà tí a fẹ́ jagun gan nígbà tí a débi tí wọ́n ti fẹ́ jagun gan àwọn arógun tán ẹ̀rù bàbá níbi tá a gbé lógun níbi tó lógun tó ṣẹ́gun ogun ẹ̀ ṣàkàtà para láwa táìmù orí ìdì máa kó làyẹ̀ gbogbo nǹkan lórí ìdàdúrà èyí tí ò bá ti ní ìdàdúrà àrẹ́gímẹ̀tì lórí ìdì àbí àmàlà àbí ẹ̀bà. ó dájú ìyàwó ọ̀rọ̀ ilé gbogbo ìwà tá a bá wù wọ̀rú òwò ọba àdákẹ́dájọ́ àgbẹ̀sán ọ̀rọ̀ Pásítọ̀ Kasala ojú kòkòrò fúnra kan máa bá ṣe gbé òfúra. bẹ́ẹ̀ ni mà. wá lé tó yẹn ká lè dúró sọ nínú ilé tó ní kápọ́tà wá sí. ṣe ni mọ́mí a lè sọ́nu lé nítorí pọ̀rọ̀ yìí ó dàbí ọ̀rọ̀ àṣírí ni mà. ṣe rí ìdí tí mo dẹ̀ fẹ́ yẹ sọ́nu lé ni pé mo fẹ́ kí ìyàwó ọmọ yín Tọ́pẹ́ mi fẹ́ kó mọ̀ sí. mọ́mí ẹ ní bílífù wípé Tọ́pẹ́ mú orúkọ yín lọ sọ́dọ̀ pásítọ̀ pé kó pa yín. kí ló ní mo ṣe. mọ́mí ọ̀dájú obìnrin ni Tọ́pẹ́. ọmọ ẹ ti pa mí o. ṣe rí mọ́mí Pásítọ̀ Kasala sọ wípé ó máa ní láti ya mọ́mí Tọ́pẹ́ ní wèrè kó lè pa yín. wípé tó bá ti lè ya mọ́mí ẹ ní wèrè wọ́n lè pa yín Tọ́pẹ́ pa ó bá fọwọ́ sí wípé kó ya mọ́mí ẹ ní wèrè kẹ́yìn lè kú mà. Tọ́pẹ́ ní kó fi ya ìyá òun wèrè kó lè fẹ́ mi ọmọ tí mo nífẹ̀ẹ́ ló tajọ́ mú un lé olùkọ́pọ̀ mi. Èmi sùn ìwà mọ́mí ẹ wá ẹ calm down èmi sùn ìwé ẹ calm down ọ̀rọ̀ yìí kò ń ṣọ̀rọ̀ ariwo kò ń ṣọ̀rọ̀ ariwo tí bá sọ fún yín kọ́ ẹ kò kúkú yà ni ẹ calm down. ó ṣe mo tẹ̀ dúpẹ́ kí ni màá fi sanre fún ẹ báyìí tó tẹ̀ jà ìwà yọ mí kúrò nínú ẹ̀. ṣe rí mọ́mí ṣe rí Tọ́pẹ́ ọkọ ẹ̀ ṣe rí ọmọ yín Akeem òun lèmi fẹ́fẹ́ òun fẹ́fẹ́ mà. mo gbọ́ ilé nǹkan tó ní ìwọ àti Pásítọ̀ Kasala 5 and 6 bẹ́ẹ̀ ni màá jọ wà ní ẹ̀jẹ̀ ní ìgbọ́kú wọn láyé. ibẹ̀ dẹ̀ ni ìyàwó ọmọ mi fẹ́ ṣekú pa mí. tó bá jẹ́ ní tìyẹn o kí n rò pé ọmọ mi ní rẹ́dí àti fẹ́yàwó báyìí mọ́. kí ló dé mà. kí ẹjọ́ lọ́wọ́ kọ yín sí iwájú o. àṣàò náà. tẹ̀lé tí wọ́n yàn kó tó wá pa mí. mọ́mí àṣàò náà oore ni mo ṣe o lẹ́gbẹ̀ẹ́ mo ti fi ilẹ̀ kẹ́ ti lọ kúkú yín dànù kí ti fi ilẹ̀ kẹ́ lọ kúkú ìyá yín dànù kò sí wàhálà. If you kill your mother-in-law, somebody's daughter will also do the same to you.
Why? Kí ló dé tó fẹ́ kan ya ìyá rẹ̀ ní wéré? Kò lè bá ìyá ọkọ ẹ̀ o, ó dájú o. Pásítọ̀ Kasala, ogun ti dé o. Ogun ti dé, wàhálà ti ṣẹlẹ̀ o. Ogun ti dé. Ẹ nà ó. Ta ló bá wọn jagun? Ọkùnrin tí mo fẹ́ fẹ́, a ní kò bọ́ sí i, kò lè ṣeé ṣe, kò bọ́ sí i. Ṣebí ìwọ ni mo sọ fún wípé kó o lọ da ṣàgẹ̀rẹ̀ sínú ẹbí yẹn. Ṣé rí Pásítọ̀ Kasala? Mo da ṣàgẹ̀rẹ̀ rọbẹ̀. Kò wá pẹ́ tíhùn. Kò pẹ́ jù. Bàbá Pásítọ̀ Kasala kò pẹ́ jù wọ́. Ọmọ tó ṣẹlẹ̀ kò tí ì bàjẹ́, kò tí ì sógun kankan. Gbọ́ mi dáadáa. Ìgbà tó débẹ̀ báyìí olú fẹ́ fẹ́ ọmọ wọn pọ̀n. Bẹ́ẹ̀ni, wò bá. Ẹ̀wò mi náà, ṣé mi ò wá dáa? Àsáùn náà, kí ni gbogbo eléyìí? Kí ni kí wá fi ṣe báyìí? Kí ni ìfẹ́ fún mi? Sori, sometimes wà, gbogbo nǹkan ló ní ìdí àdúrà. Ṣàgẹ̀rẹ̀ wọnú ayé mi wà rí pé mi náà mọ̀ kéré. Ó rí pé mi kéré ọmọkùnrin. Mo ní choice. Ṣé o mọ tó ṣẹlẹ̀? A máa jọ da ṣàgẹ̀rẹ̀ wọnú ẹbí yẹn, a máa dẹbí yẹn rú, mo promise ẹ bẹ́ẹ̀. Tó bá ṣèpinnu láti fẹ́ mi. Mo ní choice. Ṣèpinnu láti fẹ́ mi, o ti fẹ́ mi tán. Mo ti ṣe tán. A máa da ṣàgẹ̀rẹ̀ wọnú ẹbí yẹn. A máa da ṣàgẹ̀rẹ̀ wọnú ẹ̀. Mo tó ṣẹlẹ̀. Ìfẹ́ tí mo ní sí ẹ yìí, kò tí ì rí wọ́n. Ọ̀rọ̀ ilé gbọ̀ngbọ̀n. Ìfẹ́ tí mo ní sí ẹ yìí, kọjá bẹ́ẹ̀. Ìwà dábàá ọ̀rú òwò ọba àdákẹ́dájọ́ àgbẹ̀sán ọ̀rọ̀ o. Pásítọ̀ Kasala ojú kòkòrò fúnra kan máa bá ṣe gbé òfúra. Ẹ̀yin abiyamọ ẹ̀kọ́ ọmọ yìí láti rí ìrìnàjò ayé pẹ̀lú ìfẹ́ kí n gbogbo. Tó bá ti fẹ́ kọ́lọ́ bá ti ṣe ilé ìyá ìlú kò gbà lọ́dún kò tó gbà yìí. Olórí burúkú aláyé bàjẹ́ kò ní dá fún ẹ ní jèrè olórí burúkú ẹjọ́ máa kú pọ̀ ni. O ò ní fẹ́ yàwó mọ́ olóṣì wa àti ilé ẹjọ́ máa kú pọ̀ ni àwọn olórí burúkú. Àwọn aláyé bàjẹ́ yìí ní ẹ̀yìn ẹ̀gbọ́n wọn máa padà fún mi. Kò ní dá èmi fúnra lára mi. Wà á rí nǹkan tí màá fojú rí wà á sọ pé ò ṣe fẹ́ mi. Ó dájú obìnrin.